ìròyìn ń tẹ̀ síwájú. àjọ oníwàfẹ́ ojú omi Niger bákan náà ló fọwọ́ sí 2,200 ọkọ̀ ojú omi lẹ́kọ̀ọ́. àjọ tó ń rí sí ọ̀rọ̀ orí omi lórílẹ̀‐èdè yìí National Inland Waterways Authority NIWA ti fi léde pé ó ní àfojúsùn láti mú gbogbo ohun tó ń ṣe àdínàgbòkú fún ìjágeere ìrìnnà orí omi lọ́dún 2024 yíká orílẹ̀-èdè yìí. èyí kò tún sẹ̀yìn bí àjọ ọ̀hún ṣe fi léde pé òun ti ṣetán láti fẹ ojú omi River Niger pẹ̀lú fífún ọkọ̀ orí omi 2,200 láṣẹ àti ṣiṣẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún 1,500 àwọn atukọ̀ ọkọ̀ ojú omi kọ́dún yìí tó parí. lórí omi Èkó kò dín ní ọkọ̀ ojú omi àlòpàtì 5 ní ìrètí wà láti gbé kúrò. nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn lópin ọ̀sẹ̀ nípínlẹ̀ Èkó, alábòójútó àgbà àjọ NIWA Munirudeen Bola Oyebamiji ṣàlàyé pé ìpínlẹ̀ Èkó tó jẹ́ báwo ìṣọwọ́ṣiṣẹ́ ìrìnnà orí omi lórílẹ̀‐èdè yìí ló ti fi ọkọ̀ orí omi ìpàróòrò ìtọpinpin 5 ṣọwọ́ láti bójútó iṣẹ́ ìrìnnà orí omi nípínlẹ̀ ọ̀hún. gẹ́gẹ́ bí ọ̀gá àjọ NIWA ọ̀hún ṣe wí, ó ní òun pàṣẹ fáwọn alábòójútó lẹ́kùn iléeṣẹ́ náà láti ṣàfikún ìṣọwọ́ṣiṣẹ́ wọn. àwọn ìtọ̀nà ìsọfún ojoojúmọ́ ló di fífi sí orí omi Marina sí Badagry àti Ìkòròdú pẹ̀lú ìfisọwọ́ ọkọ̀ ojú omi sẹ́kùn àríwá orílẹ̀-èdè yìí láti rí ìjàmbá tó máa ń wáyé nítorí ọkọ̀ ọpọ́n tí àkùdé ti bá tí wọ́n ń lò, tó fi mọ́ fífi àwọn aláàbò orí omi ṣọwọ́ yíká orílẹ̀-èdè yìí. kò ní jù báyìí lọ lórí ìròyìn ní ṣókí wa fún tòní. Ìdòwú Akínrẹ̀mí ló ti ń ròyìn. ẹ̀yáṣẹ́ o.